Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀ ní sóríire bàbá olórí burúkú nìyí kò ní dá fún yín ẹ̀yin bàbá olórí burúkú tẹ́fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ fún wa táwọn Fúlàní bá lè fi gbalẹ̀ wa successfully táwọn Fúlàní ìwọlé mo ṣe ń bọ́ lórí tọ́ba nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ náà because ikú tí ò tí ì pààyàn nísìn ó sì máa padà gbàyàwó ẹ̀ ó máa pa ọmọ ẹ̀ ikú tí ò tí ì pààyàn sí lókè òkúkú kúkú yẹn báyìí now number one person tí mo kọ́ fẹ́ face is Ààrẹ Ọ̀nà Kakanfò for that guidance olórí burúkú ní ọlọ́run máa bá ti ń jẹ bàbá you are a fucking sell out I just finished my research about the meaning of Ààrẹ Ọ̀nà Kakanfò I am so ashamed of you at the end of the day you blame it on the government and saying ìjọba ẹni tí ìjọba bá fún yín láyé ẹni pé lórí burúkú nìyí ṣáná fífa bọ̀jà láì ní àṣẹ kó tó fèsì ẹ̀ kó tó kú sójú ogun lọ́rí ẹ̀kọ́ tóbi olórí burúkú kọrùn ọrùn yín wé ẹ̀kọ́ ń gbádùn bàbá ti pé politics ìgbà ẹ̀ lọ́fẹ́ rí yín Ààrẹ Kakanfò kò kí respect ọba ibẹ̀ lọ́ti fẹ́ rí yín kẹfẹ́ wù kò ní dá fún yín ẹ̀yin bàbá olórí burúkú tẹ́fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ fún wa táwọn Fúlàní bá lè fi gbalẹ̀ wa successfully táwọn Fúlàní ìwọlé tó pé kí ni àti ní bandit lájà gbọ́dọ̀ ní bandit lágége ẹ̀yin olórí burúkú àgbàyà òfò yìí torí pé owó tẹ́fẹ́ gbà níjọba ẹ̀fẹ́ gun escalade ẹ̀fẹ́ ṣọ́ epo Ààrẹ Ọ̀nà Kakanfò ń ṣọ́ epo Ààrẹ Ọ̀nà Kakanfò ṣọ́ máa ń ṣọ́ epo ẹ̀ báyọ̀ OPC yẹn jẹ́ ẹ̀ báyọ̀ kiri yẹn jẹ́ ẹ lọ wo àwọn APC ó dẹ̀gbọ́n àdúgbò òṣìkàlẹ̀ sádùgbò they cannot do anything for themselves Sunday Igboho mo ń bẹ̀ yín for the last time ẹ jọ sá ẹ jọ mo ń bẹ̀ yín torí mo nífẹ̀ẹ́ yín gan gbogbo kí ni tẹ́ máa ń sọ ẹ máa sọ pé tíjọba bá lè fún wa láàyè àwa ò fẹ́ àyè ìjọba mọ́ àfẹ́ àyè ìjọba mọ́ báyìí kò ní dá fún ìjọba kò ní dá fún gbogbo yín níbi tẹ́ ti wá dé yìí àgàgà yìí olórí burúkú àtẹ̀yọ̀ bò fò tá nílẹ̀ yóò báyìí sọ́ba lẹ́yìn yìí àtẹ̀yìn yá wa ẹ̀kọ́ stupid ẹ̀yìn yá tẹ́ pé ní gbogbo tọ́ta kà tàfi ń wú pé Yorùbá ni wá gbogbo tọ́ta kà báwo obìnrin ṣe tó ṣe já ìwòwò tó bọ́ sí ìwòwò lórí protest pèsè àwa òfin wa àdẹ fẹ́ nìyẹn táwọn ìyá wa ṣe ẹ wà obìnrin ìdá ọmọ ẹ aka ìtàn ọ̀rọ̀pọ̀ tọ́ níyàn obìnrin ọba Aláàfin aka ìtàn anífọ́tò aníwúrà gbogbo olórí burúkú ẹ̀yà ta ní lẹ́yìn kẹtù lọ gba 4 drinker of rice pẹ̀lú 2000 gbogbo ìyá tó bá tún lọ gba 2000 gbogbo ọmọ tó bá bí òní ṣoríire gbogbo ìyá tó bá tún lọ gba 1000 pẹ̀lú PVC tẹ́lọ̀ tó lọ́fílẹ́dì àti coke kọ́ ẹ̀ ní sóríire gbogbo ọmọ tẹ́ bá bí máa sórí burúkú ni tó bẹ́ kí ni ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ̀ padà lọ gba 2000 ilẹ̀ lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ bá ti lọ gbàdúrà kọ́ ọmọ sóríire wàhálà tẹ́ ti fi 2000 naira tẹ́ gbà ẹ̀ ti fi bọ̀ ògùn ọmọ lọ́mọ jẹ́ tó bẹ́ kí ni ẹ̀yà tẹ́ lọ sásàlátù yìí ẹ̀ náà lẹ́ tún lọ gba PVC torí 2000 naira tẹ́ lọ tó tẹ́ bá tún dọ̀wọ̀ ẹ̀ lè bá wa dọ̀wọ̀ mọ̀ kò sí ẹ̀ mọ́ o Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀ ní sóríire bàbá olórí burúkú nìyí. ok wà tẹ́ ń sí kò yàtọ̀ sí pé àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò ta nílẹ̀ Yorùbá látijọ́ àwọn lọ ṣiṣẹ́ ẹ̀yin fẹ́ máa jẹ gbádùn kò ní bá yín kalẹ̀ ẹ̀ máa sórí burúkú ni táwọn pípù yìí náà ń ṣe ẹ̀ dúró níjọba for what? ẹ kò jẹ́ ẹ̀fẹ́ kí Tinubu fẹnu ẹ̀ sọ fún yín pé ogun ti dé sí yín lọ́rùn ni dínú ẹ̀mọ̀kọ́ tó wà bẹ́ẹ̀ tí pẹ́sidẹ́ntì bá sọ orúkọ bẹ́ẹ̀ fúnra ẹ̀ ni don't you see it? ẹ̀yin ìyá olórí burúkú tẹ kó Ọ̀yọ́ yẹn ta ló yẹ kó ti wà ní gbogbo títí Ọ̀yọ́ state níwòwò kẹtì jágbà kẹtì já everywhere lọ́yọ̀ state kẹtì rí gbogbo kẹtì máa rí àwọn ìyá kẹ máa ké kiri kẹ kó gbogbo ewé dání any protest obìnrin bá lead ó máa successful ni lájọ́ tó lọ́wọ́ ti dálé ayé any protest any ogun tóbìnrin bá lead àṣà ayé máa gbà ẹgbà ọ̀run tó máa gbà because kí ni ẹ̀yin ni yáwá náà ẹ̀yin kí láwọn ní ìyà fún kẹ lọ ṣọ́ọ̀ṣì ẹ̀yin lẹ́kún bẹ̀ kẹ lọ mọ́ṣáláṣí ẹ̀yin lẹ́kún bẹ̀ kẹ tó lọlé aláwọ̀ ẹ̀yin lẹ́kún bẹ̀ ẹ̀yin náà lẹ́tí máa kúnlé politician ṣọ́kùnrin tó wà bí politician ṣọ́wọ́n 1000 ni we are busy arguing or talking about betterment ẹ̀yin náà ni ẹ̀tún dé pẹ̀lú agolo méjì ọlọ́run aṣáánú wa alùpùpù kò sẹ́nibọ̀ tọ́lọ̀ fẹ́ lò fún wa mọ́ báyìí ogun lọ́lọ́run fẹ́ lò fún wa because the kingdom of ilẹ̀ Yorùbá is suffering violence now only the violent to take it by force àwọn ò ní gbà àwọn òdodo ogun sẹ̀rí àwọn kò ní dá fún yín Ààrẹ Ọ̀nà Kakanfò àgbẹ̀ Gani Adams ẹ̀ ní sóríire pẹ̀lú gbogbo pèrè òde burúkú tẹ̀ ṣe yẹ ẹ kọ̀ wọ́n lọ́rùn kalẹ̀ ẹ fẹ́ Bùkárí kọlẹ̀ mọ́ ṣe kálẹ̀ kó wà dùgbò ó kéye kẹ́yìn máa dúró kí olórí burúkú nìyí ó yẹ kẹ́ máa dúró kí gọ́ọ̀mẹ̀ntì fi gbọ́ àyẹ̀kẹ́ tó pẹ̀ka tó bọ̀ta ẹ̀yin ya wa ẹ̀yin ya gbogbo ìyá tó bá tún lọ gba rice tó bá tún lọ gba búrẹ́dì tó lọ gba biscuit tó ti fẹ́ fi bá 4 years ọmọ ẹ̀jẹ̀ ẹ̀ ní sóríire a meaningful 30-year-old Nigerian man is nothing without being a fraudster kò ní dáa fún ẹ Gani Adams wo lórí burúkú bá tún rí ẹni fídíò tó bá FYP mi kọjá pé ẹ tíjọba bá lè fún wa láàyè kò ní dáa fún yín ìjọba fún bandits láàyè ni èyí olórí burúkú àgbàyà òfò lẹ Yorùbá. ìpè yìí ti pọ̀ jù ẹ máa ní sùúrù ìpè yìí ti pọ̀ jù lè má tún gbẹnu tán.